fi karahun fọ́rí mu àfúnni má wo bẹ̀ olówó tí fowó ṣàánú mo lónìí gangan ní sọjọ́bí rẹ̀ mo kí ọ kú oríire. kókó lágogo ló dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrèǹgbè alẹ́ kan ní mo ìbà kíbà mi kó máa ṣe ọmọ Sílífátù Àbákẹ́ ọmọ Sùbẹ́rù Súlẹ̀ ẹ̀mọ ní ògbé alẹ́ òdìdè alákànní màtúndé alákànní màtúndé kórìjà òtún lè ṣàmọ́dò kórìjà òtún lò lè yí pẹ́ kórìjà òtún máa ṣàmọ́dò kórìjà òtún lò lè yí pẹ́. kíkú mọ́ pa akọni àrùn mọ́ ṣe akọni kórìjà òtún bọ̀ ṣàmọ́dún òwe kórìjà òtún lò lè yí pẹ́ kórìjà òtún bọ̀ ṣàmọ́dún òtayà tọmọ kórìjà òtún lò lè yí pẹ́. alákọ̀ọ́ni o Aláàjì Taofeek lónìí mo rí ìbà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ní àyájọ́ ọjọ́bí rẹ̀ ló wọlé dé ọmọ Sílífátù Àbákẹ́ ọmọ Sùbẹ́rù Súlẹ̀ mo kí ọkú ọdún òkú oríire òní ò bàbá mi kọ́ bá mi Elédùmarè kó jẹ́ òtẹ́lẹ̀ ayé pẹ́ ọdún ẹ̀ lóde ńlá mi sọdún ó sọdún owó lónìí ó sọdún ọmọ ó sọdún àìtètè ní kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ kọ́ bá mi Elédùmarè kó jẹ́ òmọ̀sà mọ́dúnmọ́dún nílé ayé aláṣẹ àtolùdarí Ultimate Construction bàbá Rámọ́tù Bọ́láńlé mi Àjíkẹ́ bàbá ìjọ Dámilọ́lá Dùkẹ́ o bàbá Fàrúkù Àkànní mẹ́bí wọ́n ní ń pé òun fa bàbá Fàwázì Ṣọlá Dámilóhùn wọ́n ní ń pé sí bàbá Rọ́díyà bàbá Bàsítì bàbá Mọ̀líkì Àjàó òkú níyàn kú mọ́ wa lójú bàbá Sàídì Àbídèmí bàbá Ráúdàtù Àyọ̀ká bàbá Mírùmí Àjàdí mo kí ọmọ sí ọ ní pẹ̀lẹ́ o ọba mi Olódùmarè àjọ olólẹ̀ yìí pẹ́ kò wá sí bó ṣe lè pẹ́ láyé tó ní tọ́nà mọ́ sàré gbogbo ọmọ tó bí sílé ayé olówó orí Afúsàtù Àfọlákẹ́ ọkọ Sẹ̀mírà ọkọ Ṣẹ̀rífà èmi kí ọmọ sí ọ ní pẹ̀lẹ́ o bàbá mi mo kọ sáárá fúnṣẹ́ Olódùmarè lára rẹ̀ ó pọ̀ ọdún afúnimọ̀wò bẹ̀ olówó tí fowó ṣàánú òbí tí ṣe fẹ́ bí ní ṣe fara ló mẹ́ni bí ẹni rẹ̀ èèyàn bí èèyàn rẹ̀ kan ní àwa mọ̀ kí ọkú ọdún akéwì àgbáyé ta ló rán wá wá o. àríkànjé mẹ́fà aláàjì yóò aláàjì torí mẹ́ka tó wọ̀ ní aláàjì Adébóyè jọ Kabir balẹ̀ gbogbo Istanbul Accra Ghana náà ní lórí àwa kí ọ̀pọ̀ ọdún Àkànní o aláàjì Adébóyè jọ Kabir ó mọ rírì rẹ̀ màdàmà tiẹ̀ ní lọ́sẹ̀ ní àwa kí ọ̀pọ̀ ọdún ó ní ẹ dákun ẹ bá mi kẹ́ni bí ẹ̀yìn èèyàn bí èèyàn afúnni ló ń jẹ máwo bẹ̀ olówó tí fowó ṣàánú ìfẹ́ yàn ní mú ní àfọ̀dọ̀ ẹnì kejì rẹ̀ sínú pálí Àkànní o aláàjì Adébóyè jọ ní àmà kí ọ dáadáa ó ní àkí ọ púpọ̀ ọ̀gá kì í dénú lé ó léyàn dáadáa ọ̀gán níjà ó pé kẹ́mi ògùn kó pẹ́ ó pò nírẹ̀lẹ̀ ó máa ga ìgbọ̀rọ̀ tí wàá hàn wá lọ wo ní tó parẹ́ máyé ìwọ lọmọ Sílífátù Àbákẹ́ ọmọ Sùbẹ́rù Súlẹ̀ ọ̀rí kankan aláàjì tún ní nǹkan délé àwọn bàbá rẹ̀ Kábírù ó ní nǹkan délé àwọn bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn ní sẹ́lẹ̀ òrò tí orí bẹ̀ kó má ṣàfihàn ẹ̀ wá sanwó bàbá ẹ̀yìn Ìbàdàn nílé Olúyọ̀lé yọ máa jòrò sùn Àkànní sinmi kájọ lọ sinmi kájọ lọ ilé Àkànní o sinmi kájọ lọ ilé Àkànní o sinmi kájọ lọ. Alákọ̀ọ́ni o
ṣòkòtò kẹ̀ǹdẹ̀rẹ́ bí ìjà. Ìbàdàn lù bí Kúnlé Alágbàlá jáyàjáyà. Ìlú Àjàyí yóò gidi olú ọmọ nìkan ń ga àjípọn. Ìlú Àjàyí yóò gidi olú ògbórí ọ̀fọ̀ sáfì ìlàfìlà lẹ́bí bẹ́ẹ̀ ní sẹ́ láwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Bèrè kí o tó wọ̀ ọ́, orí bẹ́ẹ̀ ló lè gbé jàre olóhùn. Ọmọ Lágẹ̀lú Aláàjì Taofeek Akànní ọmọ Lágẹ̀lú nìyàn. Jákujẹ́kógun ò rọra sí mi torí wọ́n ti ní togun-togun là á kó Ìbàdàn. Ìlà ọmọ àrọ́pọ̀tọ̀ ọmọ pìdà tí pátá sílẹ̀ kógun ó tó dé. Ìbàdàn lábẹ́ kó má jagun mọ́ o, títún bá ní fíwọ́ ogun ní kíkan ní kíkan. Ọmọ Olúbàdàn yìí dákun mọ́ kán. Bẹ́ẹ̀ lákẹ́bí ló lẹ̀ gbá. Àtọ̀jà mẹ́bọ̀n ló lò Òṣogbo. Ìrùwà ògiri wá. Ìrùwà ògiri wá ń ló gbilẹ̀ nílẹ̀ Ìbàdàn lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ agbọ́sọ́sọ́ ogun tí ò ní sá o. Àkànní ilé ọmọ gbọ́yàyà mọ́ sí ìyá. Tòní tàná tí kálukú jọyà rẹ̀ lójú. Bèbè lẹ́yẹlé. Lomi ti tẹ́kù tọmọ láyé pọ́yìn mú. Àṣèrè jìrẹ́ lomi àbùmùbù ẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ológbòjò ni ọmọ Kánú lọ níwọ̀n yẹn tán láàárọ̀ mi wẹ̀ nílé àrólú. Oní mi òjò, ọmọ dọ́gbọ́yọ̀ kẹ́niyàn. Ọlá mi òjò, ọmọ dọ́gbọ́yọ̀ ògì òjò ń bárọ̀ náà ni onídọ́gbọ́yọ̀ kẹ́niyàn ọmọ oníkéré. Ẹ̀sà ògbìmọ̀ rẹ́yìn ọrùn mo yá súnkẹ́ sí. Akànní o, bẹ́ẹ̀bẹ́gùn lòdì mẹ́fà lópin lé. Èmi níṣẹ́ tóbìnrin ò máa wò nílé yín. Pàpá lòdì mẹ́fà nígbàlẹ̀. Kí ni iṣẹ́ tóbìnrin ò máa wò? Ẹ̀kún ṣe mẹ́fà mo lò ó gbogbogbò. Ẹ̀wà ṣe egungun bó ṣe lù ká lára bí àjẹrẹ. Ẹ̀kúnlé ọ̀gbìn ní ìgbàlẹ̀. Ó ti gbóró sẹ̀, ó ti gbàlẹ̀ sẹ̀. Eégún tó bá ti gbóró sẹ̀, àsọ̀rí àmọ́ jẹ́ kìkì aṣọ lápọ̀pọ̀n. Èyí tó bá ti gbàlẹ̀ sẹ̀, àmọ́ jẹ́ kìkì aṣọ ẹ̀sà ọ̀gbìn. Wọ́n ẹ̀ fọkàn kọlẹ̀ nígbàlẹ̀. Bí èèyàn bá fọkàn kọlẹ̀ nígbàlẹ̀, wọ́n ló sábà bàrẹ̀ lọ́kọ́. Akànní o, mọ́lẹ́mi ò mọ̀mọ́ ní fọkàn kan bàbá mi. Ẹ̀sà tó lọ gbin mo rẹ̀yìn ọrùn mo yá súnkẹ́ sí. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni Aláàjì Taofeek o. A kì í wá nílé bàbá ká má ṣe nílé mọ̀mọ́. Ọ̀yọ́ bí kún nílé mọ̀mọ́ rẹ̀. Gbogbo èrò ti bá rẹ̀ bẹ̀ kó mọ́ sáfara. Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba. Tìrọ̀gọ̀tẹ̀gọ̀ kọ́ Ọ̀yọ́ ló lọ́ba. Aláàjì Taofeek Akànní Súlé ọ̀rí gangan wíwá tilé ààrẹ kan báàkì nílé bàbá ká má ní ti màmá o. Òwe tí ẹ bá wá ń jáwọ́ ní ọmọ mi kan ò jàre. Àgbáyé ní pèrè rẹ̀ Ọ̀yọ́ nílé yìí o. Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ àmì kankan. Ìyá mi Sílífátù bàbá kẹ́ni mò ń pè tọ̀tọ̀tọ̀. Ọ̀yọ́ mọ̀lá fi òjò pàṣẹ kẹrẹ mọ́tẹ ọwọ́ ti bà. Adéyẹmí àtàndálárà mo bá tàndálárà fi tọ̀yọ́ jẹ́. Ọ̀yọ́ ló ní kárin ká sánpá. Ọ̀yọ́ ló ní kárin kiri ó máa yẹ nìyẹn lọ́mọ kú tí kò gbọdọ̀ pa. Akànní ikú kan ní ọ̀pá. Àrùn tárùn gbọdọ̀ ṣe àrùn pọ̀ níṣẹ́ Akànní. Òfò tó fò gbọdọ̀ ṣe bàbá tó bí ọlọ́mọ ní àkóbá lé ní ọmọ àkóbá òde. Àdábàlẹ̀ ọmọ àkóbá òde. Ikú ti pọ̀ mọ́ tí bàbá dúpẹ́. Àrùn ti sámá tí màmá ò gbọdọ̀ gbin ni. Ọ̀yọ́ mọ̀lá fi òjò pàṣẹ kẹrẹ mọ́tẹ ọmọ Àtìbà. Pàdùkú bí ìṣòro òbí tí wọ́n ti ní polówó gbogbo. Kí ìwọ fáwọn sọ̀tọ̀ rẹ̀ nù. Ẹbí kò lè bá ìdíjà kò lè bá dàpọ̀. Kọ́ba aládé lè rí ìjọba. Ọba táàrí táàkà kó lápò. Táwọn kọ́ba lọ fà. Bẹ̀m̀bẹ̀ ro ìmùlẹ̀ lẹ́yìn agbára ọ̀dọ̀ fi ìjàyè. Ọjà dúró de lákàn àwọn lọ́mọ ajá nílẹ̀ ràn kankan. Ọ̀yọ́ mọ̀láfin, Ọ̀yọ́ mọ̀láfin. Mọ́lọ́yọ̀ mọ̀láfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà o. Aláàjì Taofeek Akànní o. Ó ti sọ́dún eléyìí wá tún ṣe tẹ̀mí ìtòwó tán láti rìn gbogbo. Inú ara pẹ̀lú rẹ̀
ra ní táláyé kú tí ṣe balẹ̀ wúrọ̀ ẹni bá ní ògbó olúwa rẹ̀ ní ògbé òkúrú jẹ lọ́wọ́ ìbora àríkẹ́ adé dákú bá ń ṣàdúrà fún bàbá mi dáadáa.